Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV Muswobi. Ọba aládé olówó kúta ọba nìkan Yorùbá ẹ ronú ká máa fèṣù ṣera wa. Ọba aládé olówó kúta ọba nìkan Yorùbá ẹ ronú ká máa fèṣù ṣera wa. Ìrẹ́pọ̀ là ń fẹ́ àsìkò ọ̀tẹ̀ kọ́ nìyí o àsìkò ìgbọ̀nìyé olówó kúta ò bàbá ni. Ọba aládé olówó kúta ò bá nìkan Yorùbá ẹ ronú ká máa fèṣù ṣera wa. Ọgbọ́n tá a fi kọ́lé ti fi ró gẹ́gẹ́ èyí tá a fi sunlé ọ̀hún lẹ́sùn náírà àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ yẹmọ gbọ́sẹ̀ ẹ̀kọ́ olókèrè wé jẹ́rò ọ̀bọ̀lé famayọ ọ̀rọ̀ ń kùn yànmùyànmọ́ fẹ́ sọ̀rọ̀ àná ni mo gbọ́ ìròyìn kan ìbẹ̀rù ọjọ́ karùn-ún oṣù kejì ọdún 2021 wọ́n ní kábíyèsí ní kí olóyè Sunday Igboho kó lọ fi ara rẹ̀ kalẹ̀ fúnjọba headline news ọ̀hún ni gbogbo wa gbọ́ tá a fi gbárata surrender yourself to DSS olówó tẹ Sunday Igboho làyà mi bá jápa pé kábíyèsí ajé sọ bẹ́ẹ̀ bí ọ̀wọ́ nbí bàbá wa ni wọ́n kí ni kábíyèsí lè rò débẹ̀ kíá ọ̀rọ̀ ti ràn bí òrùn lórí ẹ̀rọ ayélujára òní wá ń wí ẹlẹ́yìn sọ èpè èébú láìwo wúlẹ̀wúlẹ̀ ọ̀rọ̀ kí ló dé táwa Yorùbá kì í fi làákàyè bá nǹkan lọ tí nǹkan bá ti ṣẹlẹ̀ ara wa kì í balẹ̀ we are all entitled to our opinions even kó jẹ́ lóòótọ́ ni kábíyèsí sọ bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní láti fúnni nímọ̀ràn ọ̀tọ̀ ní láti mú ìmọ̀ràn ẹni lò kí ló ṣẹlẹ̀ tí kábíyèsí olówó òkúta fi sọ bẹ́ẹ̀ ọba Adékúnlé Òyẹ́lódé Màkàmà tẹ́gbọ́sùn dìtọ̀ ọba tí kì í gbàgbé tẹ́lẹ̀ ọba tí kì í fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ ẹni tó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá dọ́kàn ẹni tó nífẹ̀ẹ́ gbogbo ìran Òwu pátá ẹni tó nífẹ̀ẹ́ ànídọ́kàn sí olóyè Sunday Igboho fúnra rẹ̀ òun ni alága Òwu Council of Obas kábíyèsí wálé dédé sọ̀rọ̀ láì ní tó bíbí lóòótọ́ làwọn ọba aládé ọ̀sọ́pọ̀tì wa lọ sí mẹ́rin pé kákan gbogbo wọn lábòkù tán síta bàtà wọn lọ́pọ̀ tán ká tó gba orílẹ̀-èdè sáárì wọn rà ní ọ̀wọ́n gógó ńgbà tá a bá gba Yorùbá nation ìbáàlì gbogbo wọn kò láàfin ni ẹ̀sìn já lo igbá ilé jẹ́jẹ́ torí àmì yìí ti tó kó lè so ẹ̀sìn já pa àwọn ọba aládé wálé káyọ̀ lè bá àbá wa pọ́n wọn lẹ́nu bẹ́ẹ̀ nǹkan bá ṣẹlẹ̀ ká tó fún èdè kókò dáadáa torí bá a bá gbé sọ̀pánù nígbà tá a bá gbọ́ sáìdì ẹjọ́ kejì òótọ́ ni kàńdá ń bẹ nínú ìrẹsì àwọn lọ́balọ́ba òótọ́ ni pé ẹrú kan ní mú ní búba ẹrú òdodo ọ̀rọ̀ sì ni pé ẹnìkan ní gé lọ́wọ́ nù lé kí wọ́n tó sọ gbogbo ilé ìdílé àgbéka àwa nítorí pọ́ọ̀lì òdùn áfíkan ra méwé nítorí akọ́bẹ̀jẹ́ káfọ́kòkò ọbẹ̀ sọnù tẹ bá ń ṣẹ́gìgì ọ̀tẹ̀ káyé àmútasẹ́yìn kúrò bóyá tẹ bá ń sọ̀rọ̀ nípa àwọn ọba kan èmi Àkàndá lè ṣàìdásí mo lè pe ìtọ́tọ́ sí wọn náà lè fún wọn èmi máa olówó òkúta dáadáa ìfẹ́ tó ní sí olóyè Sunday Igboho lóde wọn kì í ṣe pé torí Àkàndá súnmọ́ kábíyèsí ń bà á ṣe bẹ́ẹ̀ mọ ẹni tẹ́ ẹ ní pé pọ̀n là á ṣẹ́fọ̀n gbé bí ó somi kó somi bí ó ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ àìlèjà ń lé bàbá mi ò débí bí èèyàn bá lè jà ọ̀dàn iwájú ta lè bàbá ẹni gbèjà ni Àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ mo lè gbégún lójú mo lè tó ṣàláyà ibi tí kànákànná bá gbàjà já sí ẹranko tó bá gbàbẹ̀ yọ gbàrún ẹsẹ̀ rẹ pé bí ọmọdé bá sojú mẹ́sẹ́mẹ́sẹ́ bí ẹni tó fẹ́ sunkún tágbàlagbà sì pé ìpéjú wọ̀rù yìí bí ẹni tó fẹ́ gbé èèyàn mi bó bá jẹ̀bi èmi Àkàndá ọ̀dà lẹ́bi síbẹ̀ èèyàn ní pẹ̀lú èèyàn jẹ́ èèyàn sì ní nígi lọ́gbà kọ́ mọ́ mi sórí ẹ̀ mo mọrú ọ̀rọ̀ tó lè ti ẹnu bàbá mi olówó òkúta jáde òótọ́ ayé social media láwà ní nǹkan ó tó balẹ̀ ó ti lọ bọ̀tì bí ká twist ọ̀rọ̀ ẹnu ẹni kọ́ o Opera News nìkan ló gbé headline yẹn díẹ̀ pé kábíyèsí ṣe sọ̀rọ̀ Sunday Igboho should give himself to DSS voluntarily he'll have sympathy gẹ́gẹ́ ni olówó òkúta jókòó sáàfin wọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ oníròyìn lórí kí kábíyèsí wọn lọ kí káàbọ̀ pé ìrìn àjò
tó lọ pé àwọn náà ló sì fi ọ̀rọ̀ sí kábíyèsí lẹ́nu. wọ́n béèrè lọ́wọ́ kábíyèsí kí ni ọ̀nà àbáyọ sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí olóyè Sunday Igboho. ní kábíyèsí báyìí ní láti tún orúkọ olóyè Sunday Igboho ṣe àti láti láǹfààní láti wọ àwọn orílẹ̀-èdè àgbáyé pẹ̀lú ìrọ̀rùn láì fi ojú sí i lára látàrí pé bí wọ́n bá ti kéde ẹnìkan wanted through Interpol connection ojú ẹ̀ wà lára irú ẹni bẹ́ẹ̀ wọ́n kà á sí onísùnmọ̀mí tàbí adàlóró níbi kébi tó bá lọ pé ṣùgbọ́n tí Sunday Igboho bá lè jọ̀wọ́ ara rẹ̀ kalẹ̀ ó máa ní sympathy gbogbo èèyàn ni yóò dìde sí i including àwọn ọba aládé. ìjọba ò lè mọ̀ wípé kò lè sá lọ wọ́n á dá gbogbo document tí wọ́n kó nílé ẹ̀ padà wọ́n á dẹ̀ yọ wanted kúrò lórí orúkọ rẹ̀ ohun tí kábíyèsí olówó òkúta ń sọ nìyí o tààyè mọba lọ́wọ́ àgbọ̀ ọ̀gbọ́tọ̀ ọ̀rọ̀ ìjà ní dálẹ̀ ẹ̀fẹ̀lẹ̀ kébò sí la ìlú gbẹdú sí bàbá fẹ̀lẹ̀ kébò sí ọlọ́run ọba mi ń gbọ́ òdùn jò ìbò sí o ìbò sí ìbò sí o ìbò sí ìbò sí o ẹ̀rí gbọ́dùn jò torí pé orísun nìdí omi gbòǹgbò nìdí igi ẹ̀láyé nìdí ọ̀rọ̀ tó mọ́yá lórí tó àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ kí n pabì kí n yabì dún ọ̀rọ̀ torí a kì í mọ̀lẹ́ àmọ́yàn bí èèyàn bá ṣẹ́gun ọlọ́tẹ̀ kọ́ mọ́ ọlọ́tẹ̀ dání ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kí n bí kábíyèsí lẹ́rìn kábíyèsí ní advice bàbá sọmọ ni o ìfẹ́ mi sí olóyè Sunday Igboho ló jẹ́ kí àwọn sọ tí àwọn sọ gbọ́rọ̀ lẹ́nu kábíyèsí fúnra wọn. nǹkan tí òun sọ gbogbo awuyewuye gbogbo ariwo tí àwa Yorùbá ń pa lórí ọ̀rọ̀ Sunday Igboho àgbọ́yé wa ò kún àwọn oníròyìn wa wọ́n á ṣe ẹlẹ́mbẹ̀hún sí wa ní ààfin gbogbo àjọ wọn pátápátá àgbájọpọ̀ wọn tí a mọ̀ sí UJ ni wọ́n wá nígbà wọn sì wá wọ́n bi mí bàbá ẹ káàbọ̀ láti rìn àjò kí ilẹ̀ rí sí ọ̀rọ̀ Sunday Igboho yìí mo ní ó wà unfortunate nítorí bá ní lọ́kàn jẹ́ gbáà ni kí wàá ní ọ̀nà àbáyọ mo lọ́nà àbáyọ níbi tọ́rọ̀ dé dúró yìí lórí ìkórìtà tá a dé ọ̀nà àbáyọ tó wà ń bẹ̀ ni pé kó lọ fara ẹ̀ lẹ̀ fún wọn kó má jẹ́ kí wọ́n mú un bí wọ́n ṣe mú ajìjàngbara ẹlẹ́yà kejì láì mọ̀ lórílẹ̀‐èdè táàbò tún pé tí wọ́n dédé gbéyàn wọ́n sì rí mú kò mọ ibi tó ń wà àfìgbà tó débi tí wọ́n fẹ́ gbédé àfẹ́ kí tiẹ̀ ò rí bẹ́ẹ̀ tí wọ́n kó gbìyànjú tó bá fara ẹ̀ lẹ̀ tọ́lọ́pàá bá ń wáyàn gbogbo alamọ̀ tọ́lọ́pàá bá lóun wáyàn tó ń tọ̀ ń bá fara ẹ̀ lẹ̀ wọ́n máa ń wo ń tọ̀ ń lakọni lọ́tọ̀ ni pé ilé ò níbi tó ń sá lọ wọ́n lè gba ọ̀rọ̀ ẹnu ẹ̀ lẹ̀ pé wá kí ló dé nǹkan báyìí la gbọ́ kí ló ṣẹlẹ̀ irú ó tọ̀ máa ń tètè rí bẹ́ẹ̀lì ẹni tí wọ́n bá declare wanted tó bá fara ẹ̀ lẹ̀ ó máa ń tètè rí bẹ́ẹ̀lì tó bá kan pé kọ́ba aláyé tó bá kan pé kọ́ba aláyé gan ó dìde sí i kọ́ba aláyé ó dìde sí i ẹ̀kú gbọ́ kí n dá sí kinní látijọ́ yìí mi ò dá sí wọ́n bí mí ni tòun ti bí wọ́n ṣe bí mí èyí táwọn èèyàn fẹ́ ka headline làwọn èèyàn fẹ́ kà wọn ò ká délẹ̀ mo ní yóò ní sympathy dialogue yóò wà nínú ìjàngbéra bí a ṣe sọ ilẹ̀ bàbá wa yìí gbogbo wa òṣùṣù ọwọ́ ló wúlò ẹyọ ọwọ́ kan ò ṣe dáṣe kankan gbogbo wa la nípa tó yẹ ká kó gbogbo wa la nípa tó yẹ ká kó Ọlọ́run fa Ìgbòho yọ gẹ́gẹ́ bí akíkanjú sọ tẹ́nìkan bá wá dúró nídúró wípé ká máa lọ́ọ̀rọ̀ mọ́ra wa lẹ́nu ní àbí ntá wí ká máa pa ntá wí ká máa yí padà pé bẹ́ẹ̀ kọ́ lórí báyìí la ṣe rò rànra wa lọ́wọ́ o kò báyìí bá kéru dégbò o ẹ jẹ́ ká rànra wa lọ́wọ́ ẹni tíjọba bá ń wá tó bá fara ẹ̀ lẹ̀ gbogbo rẹ́kọ̀dù ẹni tán bá declare wanted náà máa ń bàjẹ́ tán bá declare wanted nílẹ̀ yìí lónìí àtòkè òkun o àtòkè odò wọ́n ní tán pè ní Interpol cyberspace wọ́n fọ́n gbogbo data ń tàn síbẹ̀ níbi tí wọ́n fẹ́ sá lọ ń lu bó ṣe gẹ̀ẹ́sì lè wọ́n fẹ́ sá lọ yóò mọ flash bó ṣe bọ́dà kan lè wọ́n fẹ́ sá gbà wọ́n máa rí ṣùgbọ́n tó ti fara ẹ̀ lẹ̀ wọ́n á yọrú orúkọ ń tàn kó nírú nǹkan bẹ́ẹ̀ yà àwọn nǹkan tá a mọ̀ láfi gbà nímọ̀ràn pé
kó fara ẹ̀ lẹ̀, kì í ṣe pé a gbà nímọ̀ràn torí pé a fẹ́ dalẹ̀ àbí torí pé inú ẹ̀ ń bí wa. Kò ṣẹ̀ mí, kò rò mí, ẹ tí mo fẹ́ràn ni tó fẹ́ràn èmi gan fúnra mi. So kọ́ máa gba ọ̀rọ̀ ẹ̀ bí wọ́n ṣe ń gbà, ìmọ̀ràn tó tọ́ àti tó yẹ la gbà á gbà pé akọni ni. Nǹkan méjì dàpọ̀ nítòótọ́, ní tó kọ́kọ́ gbé lọ́wọ́ ni bí ó ṣe ran ìlú lọ́wọ́ tó sì ṣe níbi tó bá gbọ́ pé àwọn Fúlàní agbébọn tíjọba àpapọ̀ gan sì sọ pé òun ò fẹ́, ìjọba àpapọ̀ fúnra rẹ̀ ló sọ pé tẹ́ ẹ bá ti rí Fúlàní tó gbébọn káwọn ọlọ́pàá yìnbọn pa. Irú àwọn yẹn níbi tá gbẹ́rọ ọlọ́pàá ò tó, níbi tí wọn ẹsẹ̀ wọn ò dé, òun lòun ṣetán, òun fara òun jìn, ó ń lọ ọbẹ̀. Ojoojúmọ́ èmi àtàwọn akẹ́lẹgbẹ́ mi tàjọba mi gan a máa ń gbóṣùbà fún ni lórí ti àwọn tí wọ́n ń pa àwọn àgbẹ̀ wa sórí oko. So ara contribution tèmi lè ṣe ni mo ṣe yìí, pé tó bá fara ẹ̀ lẹ̀ ọ̀rọ̀ yóò tutù sí ni, kò ní lé sí. Àkọlé ọ̀rọ̀ mi wípé kó fara ẹ̀ kalẹ̀ lẹ̀ ń wò ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ wọ́n bá ti wọ headline wò ká story díẹ̀. Ọ̀rọ̀ mi kì í ṣàtakò, ìmọ̀ràn sí ni, ìmọ̀ràn bàbá sọ́mọ ni, ìfẹ́. Ntá àti ẹ̀ gbọ́dọ̀ fi hàn sí gbangba ni. Ọba kankan ò ní constitutional role láṣẹ láti sọ pé ó ṣe báyìí takò ìjọba àpapọ̀. Kò sẹ́ni tí kò sí igun kan àbí èèyàn kan tó lè tako nǹkan tíjọba àpapọ̀ bá lóun ò fẹ́ tó lè borí wọn. Àgbájọpọ̀ ọwọ́ la fi sọ̀yà. So ìfẹ́ àti ìmọ̀ràn bàbá sọ́mọ àtàwọn nǹkan kọ̀ọ̀kan tá a mọ bíjọba àpapọ̀ ṣe mọ ìgbésẹ̀ tá a mọ̀ pé wọ́n máa ń gbé tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀, ìmọ̀ràn tó máa ń jẹ́ kí gbogbo ohun tó bá lọ́jú kó tú, òun ìmọ̀ràn tá a gbà á. Kò sátàkò lórí ọ̀rọ̀ mi o, ìmọ̀ràn bàbá sọ́mọ ni àti ìfẹ́, torí kò ní wù wá ká pàdánù ẹ̀, Elédùmarè ò sì ní jẹ́ ká pàdánù ara wa. So gbogbo bá a ṣe fẹ́ kó rí ní dáadáa yóò rí bẹ́ẹ̀, ṣùgbọ́n èyí tó jà jù òun ni dialogue ni o ibi ìkórìtà tá a bá dé yìí dialogue ni. Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ a kì í ṣe tọ́ta tẹ̀jú ṣiṣẹ́ ìrìnjọ́ bí nǹkan bá ṣẹlẹ̀ ìjà mọ̀ gbọ́ra ẹni yé o. Bàbá bú àwọn bàbá wa tán tani yóò kù fún wa lọ́la. Ẹ jẹ́ àṣàpọ́nlé àwọn ọba aládé wa gbogbo. Tá a bá tẹ dédé ẹ̀dẹ̀ là ń bọ̀, ká má wà torí pé à ń rẹ̀dẹ̀ abẹ́ẹ̀dẹ̀ jẹ́ kó tó di pa lọ. Ẹ̀wá rí ẹ̀yin oníwèé ìròyìn wa gbogbo. Táìtù ọ̀rọ̀ yín nítorí àti tajà a máa ń ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ o. Èmi ìbárò wá bàbá lè ṣe àtúnṣe wá bó ti rí káàkiri gbogbo àgbáyé nù. Àwa tí ń kàròyìn ní ká máa ka ìròyìn délẹ̀ kó tó di pa sọ̀rọ̀ ojú làgbà yá àgbà kan kì í yánu. Kábíyèsí o ọba Ahmed Adékúnlé Oyèlódé Màkàmà tẹ́gbọ́sùn dìtọ̀ àdúpẹ́ ìmọ̀ràn tẹ́ fún wa àgbà òní tán lórílẹ̀ o ẹ̀pẹ́ kan rìn kése lórí àgbèrè àwọn baba ńlá yín bọ̀tì àkọ́kọ́ agbẹjọ́rò ti bẹ̀rẹ̀ iṣẹ́ tiwọn mo sì ní fẹ́ ká kọ́ wọn ní tí wọ́n ṣe. Ìkejì ni pé ìmọ̀ràn yóò bá wúlò ká ní orílẹ̀-èdè míì la wà tí kìí ṣe orílẹ̀-èdè mọ̀jẹ̀mọ̀jẹ̀, orílẹ̀-èdè tí kò fẹ́ òdodo, orílẹ̀-èdè tó jìnnà sí òtítọ́, orílẹ̀-èdè tí ẹ̀tọ́ ọmọnìyàn ọjọ́ lójú, orílẹ̀-èdè tí ń nà wálé gba tí wọ́n fi ata ṣe wa lójú tí wọ́n sì tún fẹ́ ká sunkún. Agbọ́n tó ṣẹlẹ̀ sí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kedere ní Tabíọ́lá sojú wa ká ní wọ́n fẹ́ àrẹ́sì olóyè Sunday Igboho ni ìbádùn wọ́n fẹ́ assassinate ẹni ó sì ti hàn sí wa. Àwa tó lè fi ẹran sọ ológbò bí o ká tún fi ẹran sí ọ̀kúndùn lẹ́nu fúnra rẹ̀. Ìjọba àpapọ̀ mú àdá lọ́wọ́ ló yẹ ká tún sọ pé kí olóyè Sunday Igboho tó narùn sí wọn. That means reward. Ìjọba tó lo nǹkan fún Nnamdi Kanu tó jẹ́ pé Nàìjíríà ló yájú sí bó ṣe dé Nàìjíríà gọ̀ọ̀mọ̀. Ìjọba tó kó like 20 vehicles lọ sílé èèyàn kan ṣoṣo ṣe DSS tó kó sọ́jà lọ́ka olóyè Sunday Igboho mọ́lé ká tún wá ní kọlọ́rì bá wọn kí wọ́n lè gún lábẹ́rẹ́ májèlé pé kọ́ máa lọ sílé sí lọ́jọ́ tó bá lọ ni yóò padà ìgbọ́jọ́ kejì tó bá lọ ni yóò padà àwọn
Sèta Abíọ́lá kó sẹ́wọ̀n nìyẹn o kò sẹ́ni tó rí imọ́ tó fi kó sẹ́wọ̀n o ìjọba tó plọ̀tì ìbọn pélé olóyè Sunday Igboho làwọn ti kó DSS tó jíwó kólé ẹ̀ tí ò kó jíṣẹ́ àpá DSS tó bà nǹkan ìní olóyè Sunday Igboho jẹ́ sírú DSS bẹ́ẹ̀ èèyàn fara rẹ̀ lé lọ́wọ́ kábíyèsí o bí ìgbà téèyàn sáìn death warrant ààrẹ ní suicide attempt tó lágbára ni ẹ̀kẹta ni pé olóyè Sunday Igboho kì í ṣe ọ̀daràn kò lẹ́sẹ̀ lọ́dọ̀ ìjọba lọ́tẹ̀ tó ẹ̀ mọ́lẹ̀ tí wọ́n jalè rẹ̀ láti ṣe àfọ̀mọ́ fún ìjọba àpapọ̀ àfi kí wọ́n wádìí àjọ DSS ìjọba gbọ́dọ̀ rìlíìsì àwọn tí ń bẹ ní àhámọ́ ìjọba gbọ́dọ̀ compensate olóyè Sunday Igboho wọ́n sì gbọ́dọ̀ compensate àwọn ẹbí èèyàn tí wọ́n pa. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.